Elédùmarè ìbà gbogbo àjùní lọ ṣàlàáfíà mo bá gbogbo wa gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá ní olóko lẹ́yìn odi àlàáfíà Ọlọ́run kó mọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wọn. Kí ni àtúnṣe fẹ́ gbé ẹ̀wò lásìkò yìí? Ọ̀rọ̀ hijab òun ni mo fẹ́ ṣàlàyé. Hijab tẹ̀ ń wò yẹn kì í ṣe religious dressing, it is a cultural dressing. Lẹ́yìn lọ́nà o mo sọ̀rọ̀ kan níjó ni mo ní ìmúra abẹ́ àwọn wọṣọ it has to do with culture not religious. Torí pé ìran kọ̀ọ̀kan wọn ló ní aṣọ wọn, ìran kọ̀ọ̀kan wọn ló ní ìṣe wọn, ìran kọ̀ọ̀kan ló ní bí wọ́n ṣe múra láti lè wà identified with the general public. Tí àwọn èèyàn kan bá múra báyìí wọ́n mọ̀ pé àwọn ìran Yorùbá náà múra báyìí, ìran Gálà ní múra báyìí, ìran India ní múra báyìí, ìran kìnìkan ní múra báyìí. The same thing is applicable to ọ̀rọ̀ hijabu tá à ń bọ̀ yìí. Torí a ti jẹ́ ká rí hijab ẹni pé it's a Muslim dressing. Bí hijab ṣe rí, the same thing tó applicable sí hijab ló applicable sí turban. Ìyẹn láwàní ò ní nǹkan kan ṣe pẹ̀lú Islam bó ti wù kó mọ̀. Kí n tó bọ́ síbi hijab mo sọ kí nìkan nínú lọ́nà ọ̀rọ̀ mi kan mo ní kí ló jẹ́ pé àwọn mùsùlùmí àwọn àfáà ilẹ̀ Yorùbá tẹ bá fẹ́ rí àfáà tó bá dáfà wà yọ̀ lọ́kàn tẹ́ kọ́kọ́ fi identify pé àfáà nílẹ̀ Yorùbá tó ti wá dàbí customized ìmúra customized thing oníkẹ́rí ọkàn wọ gíní àbí kan wọ tàjíà tí wọ́n bá wọ tàjíà wọ́n wé láwàní tí bá ti wá rí wọn ẹ ti gbà pé àfáà ni wọn, ẹ ti gbà pé mùsùlùmí ni wọn. And it is not like that ilẹ̀ Yorùbá dẹ̀ ni. Tẹ́ bá délé Haúsá gíní tá à ń sọ yìí àti tàjíà ìmúra Haúsá ni, ìmúra Fúlàní ni, àti Kírísítẹ̀ ni wọn o, àtẹ̀ntí ò ṣe ẹ̀sìn kankan náà àti atheist ni wọn tí ẹ̀tẹ̀ ìgbàpọ̀ náà wà rárá, gbogbo wọn pátápátá ìmúra kan náà ni. Tẹ́ bá délé Haúsá mọ̀ gbọ́ Jubril Sanusi Kírísítẹ̀ ni, Jubril Sanusi kò lẹ́sìn kankan. Tá bá wọ kẹ̀m̀bẹ́ wa àti abetí ajá àbí dànsíkí tẹ́ bá pè fún wàásù tẹ́ bá lo abetí ajá tẹ́ lo dànsíkí tẹ́ lo kẹ̀m̀bẹ́ tí wọ àwọṣọ ni. Tẹ́ bá múra báyẹn wọn ò ní identify yín as a Muslim. Tẹ́ bá múra báyẹn wọn ò ní identify yín as pé ṣé mùsùlùmí lélẹ̀ àbí mùsùlùmí kọ́. Ìkẹ́ ọ̀kan náà fi ọkọ mọ́ ń rí fast bẹ́ẹ̀ bí mùsùlùmí àwọn afáàní pé tẹ́ máa ti rí lọ́ọ̀kan tó wọ tàjíà àbí tó wọ láwàní tó wọ gíní àbí tó wọ láwàní àbí tó wọ láwàní àbí tó wọ tàjíà òun ni wọ́n rí gàdí pé mùsùlùmí ni. Kó dẹ̀ rí bẹ́ẹ̀ òun là fi sọ fún wa pé ẹ jẹ́ ká understand àwọn nǹkan kan. Láwàní nílò àwọn ìran kọ̀ọ̀kan, àwọn ìran Rome, àwọn Arabs kọ̀ọ̀kan ni wọ́n lo láwàní. Kódà láwàní ò sí nínú ìmúra Saudi. Ìtí Saudi máa ń lò ó ní fìlà kan tó máa ń lò wọ́n á wá fi aṣọ sọ́ndà ẹ̀ wọ́n á cover ẹ̀ mo gbàgbé orúkọ tó máa ń pè fìlà wọn yẹn ó ní báwọn ṣe máa ń dé. Bẹ́ẹ̀ náà ní kí náà ti porúkọ wọn United Arab Emirates Dubai. Ìmúra wọn nìyẹn that is their own cultural attire. Láwàní ẹ lọ wé láwàní India bí India ó ṣe wé láwàní ó yàtọ̀ sí Pakistan. Bí Pakistan ó ṣe wé láwàní ó yàtọ̀ sí àwọn ìran mi ó yàtọ̀ sí ti àwọn ìran Israel. Kí ni wọ́n fi ń wé láwàní láwọn Arabs kọ̀ọ̀kan nígbà yẹn ni pé desert nílẹ̀ wọn tó wọ́n fi láwàní yẹn wọ́n fi ń prevent eruku nǹkan ni. Now come back to hijab. Hijab kí ni ìtumọ̀ hijab ní Lárúbáwá? Ìtumọ̀ hijab òun ni gàgá nǹkan kan tó prevent yín láti rína rí nǹkan míì. Tẹ́ bá gbé nǹkan kan síwájú yín nìsín for example ẹ ṣe fẹ́ǹsì sílé, fẹ́ǹsì tó wà lẹ́yìn yẹn tẹ́ ẹ̀ fi lè rí ilé kejì yẹn fẹ́ǹsì yẹn is an hijab. Fẹ́ǹsì yẹn gàgá ni, hijab ni, cover ni tí ò lè jẹ́ kẹ́ rína rí òdì kejì. So hijab ẹ ṣe pé aṣọ kí wá níbi tí mo fẹ́ kàn ń gbé
ìgbà tí Kùránì ó sọ̀rọ̀ nípa aṣọ wíwọ̀ fọkùnrin àbí fóbìnrin, nígbà tí Kùránì ó sọ̀rọ̀, Kùránì ò sọ pé hijab. Ibì kan wà ní Kùránì tó ti dárúkọ jelibab. Jelibab orúkọ aṣọ ni nílẹ̀ Saudi, báwa náà ṣe máa ń pe òfì, ṣàǹṣíkí, kíjìpá, àǹkárá, léèsì, báwa ṣe máa ń pè òun làwọn lárúbáwá ń pe aṣọ ní jelibab. Inú jelibab ni jàlábíà ti jáde. Inú jelibab òun ni jàlábíà. Ìtumọ̀ jelibab láṣọ táwọn jàlábíà jelibab ni àwọn obìnrin náà ní tiwọn tí wọ́n ń wọ̀. Okay, ní Arab jàlábíà, Arab kìnnìkan. Inú jelibab ló jẹ́. So jelibab is name of a cloth. Is a particular clothing tó jẹ́ aṣọ lárúbáwá. Torí pé èdè lárúbáwá náà sì fi kọ Quran, dandan náà ni èdè ó kọ aṣọ wọn náà ni wọ́n ṣe kí ni ó wà ń bẹ́ẹ̀. Kí ló dé tó fi kọ dànsíkí bẹ́ẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ aṣọ wíwọ̀? Kí ló dé tó fi kọ ìró àti bùbá bẹ́ẹ̀? Ìró àti bùbá sáà àwọn ya tiwa ń lò mí báyìí. Kí la fẹ́ fàyọ ni pé ìtumọ̀ hijab òun ni gàgá, nǹkan kan tó prevent láti má lè rí òdì kejì. Ní tí Quran wa sọ ni pé ìwọ ànábì o sọ fún àwọn ọmọ mùsùlùmí, èyí tí mo sọ ó wà ní Suratu Nur, Quran chapter 24 verse 31. Quran chapter 24 verse 31, Suratu Nur, wípé wàkúlìl mu'minati, Ọlọ́run sọ nínú súrà tí mo sọ yẹn, Allah sọ nínú ẹ̀ pé ìwọ Muhammad, torí táìmù wa, ìwọ Muhammad sọ fún àwọn ìyàwó rẹ, àwọn obìnrin mùsùlùmí, gbogbo àwọn obìnrin mùsùlùmí àti àwọn obìnrin olùtẹ̀lé àtàwọn obìnrin mùsùlùmí, sọ fún àwọn obìnrin mùsùlùmí pé kí wọ́n mọ̀ múra in the best of ways. Ní tí Kùránì sọ yẹn, kán múra dáadáa, kí wọ́n bo gbogbo ìhòòhò ara wọn, kí wọ́n bo ìhòòhò ara wọn, kí ìhòòhò ara wọn má dá fìtínà lẹ̀ sí ara àwọn èèyàn. Kò sọ pé kí wọ́n wọ hijabu, àti pé tó bá dákọ̀ hijab, ìyẹn ni pé gàgá, kí wọ́n wọ aṣọ tí ó ṣe kíni, tí yóò bo ìhòòhò wọn. They should dress in the modest way, in the best of ways. Now, nílà lárúbáwá, jàlábíà àti tí wọ́n yẹn, wọ́n ti gbà pé òní kíni, òní the best of ways of dressing for their women. Láwọn bíi Pakistan, ìjáàbù táwọn obìnrin lò, ìmúra bí àwọn Pakistan, ìmúra àwọn Hindus, ìmúra àwọn even ní Israel lọ́wọ́ wọn láyé tó ń gbogbo àwọn tí wọn ò tiẹ̀ ní kankan ṣe pẹ̀lú Islam rárá, irú ìmúra àwọn obìnrin wa yẹn tó máa lò jáde bọ́n ṣe máa ń múra nìyẹn láti lẹ̀ ní gbogbo àwọn ìlú tá à ń sọ yẹn, gbọ́ àwọn èmi ní Israeli ni o, èmi ní Saudi ni o, èmi ní India ni o, ẹ lọ wo múra wọn, go and check it. Even before the era of religion, that is their own way of dressing. Ọmọ Yorùbá, ìmúra tiwa ní ìró àti bùbá, àwọn ìyá wa ìró àti bùbá ní ìmúra títí wọn. Tó bá ti wọ ìró àti bùbá, wọ́n ti cover kíni, wọ́n ti bo ìhòòhò wọn. Ọ̀làjú yìí náà ló dé, ẹ̀sìn náà ló kó àwọn ọ̀làjú yìí dé, tí wàhálà dé, táwọn máa bẹ̀rẹ̀ sí ní yọ̀dọ̀dọ̀ lẹ̀. Ìtànàbí sì sọ nínú àdìsí dáhàkà, ó ní pé ìmúra ọkùnrin, ó ní kí gbogbo ọkùnrin àti obìnrin kan máa bo ìhòòhò ara wọn. Wọ́n wá júwe pé kí ni ìmúra, kí ni ìhòòhò ọkùnrin bẹ̀rẹ̀ láti ibi ìdodo nílà pátá yìí ní dédé síbi orúnkún rẹ̀, wá bí ìsàlẹ̀ orúnkún rẹ̀ báyìí, ìhòòhò ọkùnrin tó kárí láti ìdodo dé ibi orúnkún rẹ̀, ó ní ìhòòhò ọkùnrin. Ṣùgbọ́n ìhòòhò obìnrin kó lò jìsíà, gbogbo ara obìnrin pátá, gbogbo ara rẹ̀ ó ní ìhòòhò, ilá àyàfẹ́ yìí tó bá hàn. Ìhòòhò wa náà ló sì hàn bẹ́ẹ̀, òun náà ní ojú, ọwọ́, ẹsẹ̀. Àyàfi èyí tó bá hàn bẹ́ẹ̀ náà ni Quran ṣe gbé wa. Èyí tó bá yọ ọ́ lẹ̀ tí ò ṣe é bò, ó ní ṣe kí ni, ó ní ṣe ìhòòhò. Kódà tó fi mọ́ ohun obìnrin ìhòòhò ni. Ìdí tí ó fi jẹ́ pé Islam kì í àlà pé kóbìnrin kó lídì irun nìyẹn. Torí pé ohun wọn ó lè dá wàhálà lẹ̀ sára ọkùnrin míì. Okay, kí wàá lóde tó yẹ pé àwa mú èdè the word hijab, òun wá la wá categorize lérí tàfi bá àwọn yẹn wá sọ̀rọ̀.
díẹ̀ ni pé hijab yẹn o is a kind of special dressing and hijab is not part of religion. Hijab is a word for the cloth for a particular tribe. Jelibab. Ìmúra later máa emphasize lórí ìró àti bùbá wa ṣé ìyẹn ò ṣe mú yẹn gan ni. Material tá a fi rán jelibab ṣé material ilẹ̀ Yorùbá ni. Material ti tí wọ́n ní náà ni wọ́n fún bọ́bọ́ ṣe rán jàlábíà táwọn àwọn bíbẹ̀ sáṣọ Yorùbá ni. So we don't intern try that sọ ni pé ẹyin tí o bá ti sí nínú ẹ̀ tàbí tí o bá ti sí nínú culture ẹ má categorize ẹ̀ sára culture. Dressing is part of culture. Inú culture lẹ̀sìn ti ń jáde. Tàbá wá wọ̀ tún tá a wò sí gbogbo nǹkan tá a fi dáhùn èèyàn wọn á mọ̀ bí religion bí lárúbáwá ni. Kò wá sí cultural value Yorùbá lára wọn àìlè sọ pé tẹ́bárò obìnrin pé bẹ́ẹ̀ kí n kàn ó jẹ́ muslim obìnrin muslim àbóníbìnrin christian ti lọ ẹ̀lẹ́rìí gẹ́gẹ́ ọmọ Yorùbá ni ọmọ mùsùlùmí ni ọmọ ìjọ kìnnìkan lélẹ̀ christian lélẹ̀ ọmọ ìjọ kìnnìkan lélẹ̀ kálukú á customize ara wọn in another man's cultural attire. Wọ́n á jẹ́ ká mọ̀ rí fún àwọn àmọ́ fi ẹ̀sìn tí wọ́n mú láti yẹn tó jẹ́ pé culture yẹn ìran yẹn ni wọ́n lò láti wá mọ̀ júwe wọn tó dẹ̀ kó rí bẹ́ẹ̀. A lè fi ìmúra wa a fi lè identify àwọn ọmọ wa a lè fi identify àwọn èèyàn wa pé ọmọ yẹn kìíní kan lélẹ̀ tọmọ Yorùbá bá mix pẹ̀lú ọmọ Pakistan nìsín ẹ̀ ní má yàtọ̀ tọmọ Yorùbá bá mix pẹ̀lú ọmọ Saudi nìsín tó bá mix pẹ̀lú ọmọ Guinea nìsín ẹ̀ ní má yàtọ̀. A ní láti gbé cultural value tiwa náà lárugẹ káwọn yẹn lè mọ̀ pé what we are doing is what is real ká lè mọ̀ pé àwa náà ní àṣà àti ṣe. Láyé ọjọ́ àwọn ìyá wa ò kí ń rìn òhò they dress in a modest way. Ìró àti bùbá ilẹ̀ wa gown tí wọ́n máa ń rán tó máa ń fit wọn dáadáa tá fi ara lẹ̀ tí èsè pé bóyá tá fún wọn ní àyè láti lè rìn tí èsè gbogbo pínpín tí wọ́n àwọ̀ tí wọ́n àkó gbogbo àyàtà tí wọ́n àkó gbogbo wọn àwọ̀ ṣòkòtò gbogbo tí ó yọ bọ̀nbọ̀nbọ̀n bí ẹni pé bóyá kìíní. Àwọn ìyá wa láyé jọ́nà ìmúra bẹ́ẹ̀. What we need to be preaching is for our girls, for our people to be dressing in a modest way. Ẹ wà ara àwọn obìnrin mùsùlùmí èmi ò wọ blazer lásán àti pátá nìyẹn tó bá ti lè gbé black yẹn lé lórí báyìí ẹni ó ti tán. Ṣùgbọ́n tá à ń sọ ọkọ nìyẹn. Ìmúra is part of culture. Let us identify with our culture. Let us portray our culture in everything that we do. Ẹ wo ìjà tí wọ́n ti jà lórí ní skul káàkiri wọn ò já ọmọ wa ló jà bó wọn já ọmọ wa ló jà bó wọn ò jẹ́ kíní kan wọn ò sì jà nítorí cultural attire. Later nìkan mọ Kampala lọ skul tó jẹ́ jẹ̀líbáàbù lẹ́ ń pariwo pé kíní kan later nìkan mọ Kampala. Ẹ ti ká understand these things àbẹ́ni kankan jà bọ̀ à ń gbìyànjú àti ṣíra wa ní ojú inú à ń gbìyànjú àti ṣíra wa ní òye nípa kíni nípa ìmúra nípa àṣà àti ìṣe wa.